ṣùgbọ́n kinní kan wá yà mí lẹ́nu pé bí bọ̀dá Wasiu ṣe ní agídí tó tí wọn kì í apologize ẹ wá jáde apology níjọ́ ní ìtẹ́ sọ̀rọ̀ sáwọn àáfàá tí àwọn èèyàn ní pé Kwame bọ̀dá Wasiu ẹ̀yìn ẹ̀kọ́ mọ̀ sí dáa wípé ọ̀rọ̀ tẹ́ sọ fáwọn àáfàá ẹ̀ mọ̀ pọ̀ jù ó mọ̀ yẹ kẹ́ apologize ó mọ̀ yẹ kí bọ̀dá Wasiu yẹ bọ̀dá mi pé ẹ̀kọ́ àwọn àánú kéwọn àánú pé ó mọ̀ yẹ kẹ́ mọ̀ sí apology sí àwọn àáfàá tẹ́ ẹ pé wọ́n ganu síbì kan pé ọ̀rọ̀ ìmọ̀ sì kù díẹ̀ káàtó àfi tí wọ́n bá ṣe apology lọ́la àwọn ìtẹ́ndà apology wọ́n èsì ìtẹ́ndà apology ìwà àwọn òsìjọ́ mi lójú torí wulẹ̀ tí mọ́ ọ láà tẹ́lẹ̀ ó ti wà nínú tí àwọn èèyàn ti kọ́ tí gbogbo àwọn tó ti bá wọn ṣiṣẹ́ ṣáájú tí wọ́n ti sọ wọn a máa fọyàn létí sí ẹni wọn a máa lùyàn lórí stage sí ẹni ìwọ ọmọ gáràjì òkú lára bọ̀dá mi kọ́lọ́hún ó ṣàánú ìdíkọ̀ wọn rọ̀ bọ̀wọ́ ẹ mọ́ bínú ọmọ Nàìjíríà rere ẹ̀yin ọ̀dọ̀ MC Olúọmọ nídìí ọkọ̀ àwọn ẹ̀yìn Èkó Ìbàdàn ìjọra bírúkọ stay ibẹ̀ wọ́n rò bá wọn wà tí wọ́n ń ṣagídí a nílùú èbó bí tá a wà bá a bá débi táwọn security personnel bá wà tólúwa rẹ̀ mọ́ gentle ni ìtẹ́ ẹ̀dánwò yẹn ṣe ẹ lè ṣe ẹ lè wá ṣe mi táwa wà yìí kó má tiẹ̀ jẹ́ international kó má jẹ́ international kíní flight wọn bọ̀ kó jẹ́ pé local flight gan lẹ fẹ́ wọ ẹgbọ́n dọ̀dọ̀rú ẹ̀wù ẹ wá ká gidi borí kò dáa o ẹ disappoint ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ẹ wá ń sáré pé bàbá Bọ́lá Ahmed Tinubu ìyẹn yà sọ pé òun ò dá sí o kẹ́ fọ́ sílẹ̀ kẹ́ lọ́rùn tẹ́ ẹ bá dálẹ̀ ewu làbùrọ̀ kẹ́ wá mọ̀ yẹn kẹ́ mọ̀ sáré mọ̀ pé fóònù kò dáa lè tẹ̀lé comply ìwà tí bọ̀dá Wasiu wù tí ẹ̀kọ́ àwọn àwù ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín Keyamo náà try minister sáré ní pé wọ́n sáré sọ pé wọ́n bá ní bọ̀dá Wasiu pé for 6 months pé both local and international airline kò sẹ́ni tó gbọ́dọ̀ gbé ní Nàìjíríà ṣé yẹn ló yẹ kẹ́ ẹ ṣe ni nítorí pé wọ́n sì fi ọwọ́ ilé tán ni ọwọ́ òfin ló yẹ kẹ́ ẹ fi mú ọdún méjì ní olóòórùn kolo ìjọba torí wọ́n ti mọ̀ yìí pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìjìyà rẹ̀ ọdún méjì nínú kolo wọ́n wá sáré sọ pé pẹ̀lú oṣù mẹ́fà yẹn yóò tún lọ ọdún méjì nínú kolo ṣùgbọ́n nítorí pé wọ́n tún wá ṣe kí ni wọ́n fọwọ́ hẹ́rẹ́hẹ́rẹ́ mú ṣùgbọ́n ẹ̀ tó rí àwọn àti Akwa Ibom náà táwọn wá kóròǹbò àyà wọn tí wọ́n kó méjèèjì dálẹ̀ nínú òun apọ́n tọ̀tọ̀tọ̀ ní sáré kiri kọ́lọ́hún ó mọ̀ ṣàánú bó lòye obì ó sì kú òun òlé láì ṣe ìran àwọn àǹtí mi ọlọ́múgoloto àwọn àǹtí mi kan ń bẹ tó jẹ́ wípé ọmú wọn báyìí àwọn àbúrò wa kan ń bẹ jẹ́ pé ọmú wọn báyìí tó báyìí ni tó báyìí ni tiẹ̀ a máa fi ṣe àkàwé ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ nìkan bá ṣe nǹkan tí ò dáa ó yẹ kẹ́ ẹ fọwọ́ òfin mú ẹnìkan ò lórí méjì lórílẹ̀‐èdè Nàìjíríà ó mọ kinní kan rí ó mọ gbá kan rí kò kàn wá kò káyé kálẹ̀ bá ti fọwọ́ òfin mú ṣẹ́nìkan á lórí láyà á tún lọ mọ́ gbá àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ bàálù yóò lọ mọ́ gbá wọn létí Bámidélé Rihanat ọlọ́rẹ̀ God bless you my sister you are welcome yóò lọ mọ́ gbẹ́ nìkan létí nítorí pé nìkan ti ṣe tó ti mú jẹ tí ó ṣe máa lọ nìyẹn ṣé ẹ mọ̀ ṣá not until ìgbà tí àwọn èèyàn wá tó mọ̀ pé òfin kò dẹ̀ sí ignorance nínú òfin o tí èèyàn bá ti ṣe nǹkan ẹ má jẹ́ ká sọ pé lágbájá yà fọwọ́ rẹ̀ mú bí ó jẹ́ bẹ́ẹ̀ ìwà àbàjá máa continue Nàìjíríà ẹ̀fẹ́ kó látúnṣe ẹ̀rọ kò ṣáwọn tí ń ta bra àwọn òsì láyé mọ́ ni àbí wọ́n ti increase owó bra ni Àbẹ̀bí of Lagos ó ṣẹ̀mí o tí o bó ṣe ń polówó bra tó lórí ìkànnì yìí ó tí ì polówó fáwọn ará Akwa Ibom àwọn ọmọ Yorùbá nìkan ní jẹ àǹfààní àwọn bra tó ń tà Àbẹ̀bí of Lagos no ó ní láti polówó ẹ̀ lọ́dọ̀ àwọn ará Akwa Ibom tó rà á ti rí i pé wọn ìwọ bra ọmọ òun wá dúró báyìí
ló wá ṣe ọmọ ṣìkì obìnrin bàbá sàn nídà kí ló dé kí ọyàn tó bá yẹn nígbà yẹn obìnrin kó sì mọ́ fi nǹkan bò kó mọ́ lè kó sókè kó mọ́ lè daṣọ bò kó mọ́ tiẹ̀ lè fi nǹkan kan tiẹ̀ pàkéjì ẹ̀ díẹ̀ ó kàn wáṣọ lé bẹ́ẹ̀ ó lè fẹ́ lọ wọnú ìbàlú ìbẹ̀rẹ̀ wá lọ tẹ̀ nǹkan jù lọ tó bá yẹn so mi ò bí lè pa àwọn obìnrin kan àwọn lè gbé adúrún tó wà nígbà àyà wọn yẹn láì sára ọlọ́múgóló tó wọ́n á sì gbé adúrún tó wà nígbà àyà wọn yẹn láì àwọn ìyá wa gan wọ́n máa sọ pé kinní kan bí àgbékọ́ bí ìsinmi kò ní ọ̀ndà kò tiẹ̀ sí ọ̀ndà wíẹ̀ kankan tó tiẹ̀ kọ́kọ́ wọ̀ ná aṣọ tó wá wọ̀ kò tiẹ̀ tó wá wọ̀ t-shirt ó tún wá lọ wọ aṣọ péńpé jọ́mpà tó tún tán kókó ń bí ẹ̀ka pé bó là ń lọ táàrọ̀ kọ irú bísíǹsì wo lẹ wá fi irú yìí ń ṣe báyìí àwọn òbí iṣẹ́ pọ̀ fún wa láti ṣe láti kékeré láti máa ń kẹ́pà àrókò tó bá dàgbà tán ẹbọ ní òmò ọgbà ṣe ti arábìnrin yẹn ti ń gbẹbọ tó disgrace ara ẹ̀ ẹjọ́ nítorí tọ́lọ́run wọ́n ní ọmú rọ̀rọ̀ mọ́ mi bá mi délé ẹ̀yin náà rí sẹ́yìn tèmi nìkan mo rí ni àbẹ́yìn náà rí ẹ dákun nítorí ìtọ́lọ́ àwọn obìnrin ẹ jẹ́ ká mọ́ pákéjì ara wa ká tó mọ́ lọ dáadáa ká mọ́ disgrace ara wa báyẹn mọ́ o ká mọ́ disgrace ara wa báyẹn mọ́ o èyí tẹ́ ẹ bá sì jẹ́ sí èmi ò mọ̀ bí tẹ́ ẹ lọ kẹ́ lè mọ́ kánjú bó ṣe ọ̀dọ̀ àwọn pàdé mi ní èjìká náà lẹ́ lọ bó ṣe àwọn mo sá fún ẹ tó náà lẹ́ lọ ẹ mọ́ pákéjì ara yín kẹ́ tó kúrò lé wọ́n láwọn di láàárọ̀ yìí sójú yóò wá mọ́ ṣe sìkìsìkì báyìí ẹ jẹ́ ká máa dress up ká dress dáadáa ká tó kúrò nínú ilé kò síbi tẹ́lẹ̀ mọ́ kánjú lọ bẹ́ẹ̀ bá débẹ̀ wọ́n ó tù àbí kí ni fi ṣe èèyàn ẹ̀mí kánjú mọ́ get me get nǹkan tó sọ pé wọ́n ọmọ elénìyàn ni tí ó sì fi jẹ́ ọmọ eléyìí ni kó wọ́n ní kó mọ̀ ọ́ ẹ má jẹ́ kó ọmọ eléyìí ṣe nǹkan tí ọ̀dà ò kó ọmọ eléyìí kó mọ̀ ṣe nọ́mà ṣe rí nǹkan tí mi sọ ni pé ṣe rí ẹ bá ń sọ fáǹtì hùn ẹ̀yin obìnrin tẹ́ bá ń ṣerú ẹ̀ yóò ní ẹ mọ̀ wọ̀ bra bẹ́ẹ̀ wulẹ̀ wọ̀ náà wọ́n tù ẹ wọ̀ wọ́n padà tún wọn ò kán jù ẹ mọ̀ wọ̀ ẹ jẹ́ ká pọ́nra wa lé bó o wọ̀ wọ́n bọ̀ tù lẹ́rọ̀ bọ́lọ̀ ń bá sọ pé kí ṣe kàn bọ́lọ̀ ò bá dẹ̀ sọ pé ṣe kàn ó sì mọ padà sílé ó lọ ju nǹkan rẹ̀ ọkùnrin mi àbí ẹ̀yin ọkùnrin kan tún sọ wípé ó tún ń ròyìn lójú láti mọ ọ̀túnlẹ̀ tún ní kọ́ mọ yan lẹ̀ láti lé ni ẹ dákun mo bá wọn bẹ̀bẹ̀ ẹ jẹ́ wọn mọ wọ̀ kú òun ilé disgrace yóò dá ẹ jọ ẹ dẹ̀ jẹ́ tá a bá ti àwọn ibì kan wà tá a bá ti lọ jẹ́ ká máa comply. Very very simple kò sí ẹni tó ní phone tí ò ní rí flight mode ńbẹ̀ tó bá ti fẹ́ travel wá ti rí flight mode ìyẹn ò ní pé kó gbé sí flight mode ó ti tàn fóònù tá à ń lò flight mode wà ńbẹ̀ tó bá ti fẹ́ fò ó ti wọnú ìbànú tó ti fẹ́ fò ó gbé sí flight mode gbé ara tẹ́ bá ti rí àwọn ará oko wọn ìṣòro ó dá mọ́ kí ló fẹ́ fi dátà kí ló tan dátà alẹ́ fún so fẹ́ mọ báyàn sọ̀rọ̀ ni àbó mọ rìkọ́ọ̀dù ẹlòmí ò mọ ṣe láìfù nígbà tí bá lùfẹ́ fò sáyé nù ìwà ara oko nù wọ́n ní ẹgbẹ́ tí flight mode ní wọ́n ní ẹgbẹ́ bá lùfẹ́ fò ẹ mọ̀ dá wàhálà alẹ́ bó bá lọ́lọ́ má jẹ́ kárí wàhálà ń sìn kò sí tẹ́ẹ̀lì pé tán bẹ́ẹ̀ tí pé Jésù lẹ́mọ̀ pàlà lẹ́mọ̀ pé ríwòyà gbogbo ń tẹ́ ẹ nínà lẹ́mọ̀ pa àwọn orúmọlẹ̀ ìdílé yín lẹ́mọ̀ pé tagbolé lẹ́ẹ̀mọ́ pariwo ẹni bá gbọ́jọ́ kú àké ṣùgbọ́n kí wàhálà má bàa ṣẹlẹ̀ ẹ dákun ẹ mọ̀ gbé sí flight mode ẹ comply mọ́mi bá mi délé ẹ mọ̀ ṣe o wọ́n ní wọ́n mọ̀ ká mú wọn wọlé ẹ dákun ẹ mọ̀ kó wọlé nù kóló kò sí bó ṣe lè tóbi tó lé ayé yìí ẹ rí sáìsì. Wọ́n fún kẹ́kọ̀ọ́ láwọlé wàláì kò sí bó ṣe lè tóbi tó ẹ̀rì sáìsì yín bọ́dọ̀ báyìí ti pèsè sáìsì yín fún yín
ẹ mọ́ kó nù kóló. Bóbìnrin bá fẹ́ jáde láàárọ̀ kó gbogbo ẹ̀, tó bá wá dọwọ́ alẹ́ tó délé tó fẹ́ wẹ̀, kó wá jẹ́ kí gbá ìyá rẹ̀ àwọn ọmọ ròdòròdò kó gba ìtúsílẹ̀, kó gba àlàáfíà láàyè, wà túra lẹ̀, wà freshen up, wà wọ pyjamas ẹ̀, ó ní orí ọ̀fẹ́ láti túlẹ̀. Àwọn obìnrin mi sì yẹ̀yẹ́ pé táàmù tó yẹ kán túlẹ̀ gan wọ́n tún wọ̀ pa nítorí pé wọn ò fẹ́ kí dájú ò fọwọ́ kàn. Ìgbà tó yẹ kẹ́ ẹ wọ̀ kẹ́ ẹ dá nǹkan bò wọ́n túlẹ̀ yẹn o, tó bá dọwọ́ alẹ́ tó yẹ kó wà lé ọkọ tọkọ bá fẹ́ fọwọ́ kàn má fọwọ́ kàn ẹ dákun. Ìwọ tó yẹ kó tọ́jú ara ẹ̀, tó yẹ kó ṣe, tó jẹ́ pé ọkọ ẹ̀ ló yẹ kó máa jàǹfààní ẹ̀ kó rí nígbà tó bá tó àkókò tó bá ń breastfeed kọ́mọ ẹ̀ jàǹfààní ẹ̀ kó mú. Ó wá di ohun tí gbogbo ayé wá rí tó wá di yẹlẹyẹlẹ. Ẹ mọ̀ pé disgrace ni ẹnìkan ní òní ògbéyìn òsì ní báyìí. Àwọn ọkùnrin ò sì láǹkú rí kankan. Ọkùnrin mi lè wá sọ pé torí òun nígbà aya rẹ̀ tó ń jì girigiri lòun fẹ́ lọ rèé kẹnu sí, owó padà kábàámọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìpè kan. Torí ọmọbìnrin wọn ẹ rí pé èmi ò rí gbé ìwà kan yé wọn kọ́ ọ̀kan tó lẹ́kọ̀ọ́ tí sàn gbá gbogbo èèyàn létí inú ọkọ̀ bàálù. Àfi pàṣẹ tí sàn gbá gbogbo èèyàn létí ṣáyé nù. Níbo náà lọ ń lọ láàárọ̀ kùtùkùtù. Ṣé nírú àwọn ará oko báyìí? Ará oko pé méjì o, àwọn ará oko kan mọ́ òbé torí wọn ò fẹ́ wà láàánú ayé wọn. Ọ̀gbẹ́ni Akíìmù ló pọ̀ yẹ ìyá sẹ́wó. Ṣé ìṣẹ́pẹ́ lọ́ ń fi kiri òróǹbù ọmọ lọ́mọ ẹlọ́ fi ń ṣe sopí lẹ́yìn ọkùnrin? Ẹ sọ́ra yín o, ẹ má fò òróǹbù agbára ẹ̀rọ fi ṣe sopí o. Mo sì ẹ̀ka kọ́mẹ́sì ẹ̀sán kan nìkan lóun ti ẹ̀ ti òun ti screenshot ẹ̀ ní òun wò tó 30 times kí ló wá ń wò bẹ́ẹ̀, kí ló ń rí wò bẹ́ẹ̀, òun ṣekú sí lẹ́yìn ọkùnrin tẹ́ lọ ń wò. In tó wà ń bẹ̀ ni wípé ẹ jẹ́ ká máa comply with all rules and regulations. Níbikíbi tá bá lọ ẹ jẹ́ ká máa bọ̀wọ̀ fún òfin. Kò sí anybody tó wà above the law. Òfin àti ìlànà à ń tẹ̀lé ó wà ní gbogbo ibi tá bá lọ, ní gbogbo àwọn ẹ̀ka. Ní tó ń ṣẹlẹ̀ yìí ó kù díẹ̀ káàtó. A ò tí ì sọ̀rọ̀ tàyèdè wà ṣáà tán àti wá rere tó tún gbá wọn létí. Ẹ mọ̀ wípé torí tó ṣẹlẹ̀ sí Kwame tí wọ́n fi sọ wípé arábìnrin yẹn wípé wọ́n sì ti license ẹ̀ pẹ̀lú ìwà tó wù pé ìwà rẹ̀ kò ní sùúrù tó. Ẹ rí wípé àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ bàálù yẹn wọ́n wá fi sùúrù wọn fi tọ̀. Ṣùgbọ́n arábìnrin yẹn mọ̀ pé kò pọn rẹ̀ lé. Ìgbà tó lè switch off wọ́n ní ò lè wọlé, ṣó yẹ kó bá wọn ṣagídí. Gbogbo àwọn tó ń lọ tó sọ pé máa tàbí kó jáde, gbogbo ló ń gbá létí gbẹgbẹgbẹgbẹgbẹ. Tó o sì mọ̀ wípé ìgbà òróǹbù àyà rẹ kò sínú nǹkan mú. Wọ́n mi bọ̀ wálé Adélájà, God bless, ọkọ mi dẹ̀ wà lọ́dọ̀ yín lálẹ́ àná. Mo ń bọ̀ wálé náà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká always máa comply. Okay, nígbà tí ọmọ tó wà ní òun wọ local flight comply. Bọ́lá bá wá sí ọ tó bá wá rí tíkẹ́ẹ̀tì tó rí visa gbà tó ní kó máa bọ̀ ń lo èbò. Ṣé bó ṣe wọnú ọkọ̀ náà nìyẹn tó ò ní comply. L'Amẹ́ríkà tá a wà yìí wàláhì béèyàn bá rí ọlọ́pàá ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn èèyàn àwọn òparọ́ ọlọ́pàá tí ò ní okùn kankan. Ẹ gbọ́ mi, ọlọ́pàá tí ò ní okùn kankan tó bá gbé ọkọ̀ tó bá kọjá bẹ́ẹ̀ bá rí kan àwọn èèyàn wa wọ́n respect ẹni. Wọ́n fún lápọ́nlé ti ẹni ẹ̀rọ wípé president kan ní lọ ni wọ́n bẹ̀rù ọlọ́pàá míì jù. Kò sí ẹni tó fẹ́ wà láàánú ayé ẹ̀ kó kàkúrà máa lọ jẹ́jẹ́jẹ́. Báwọn ọmọ wa bá lọ léèwé tí mọ́tò wọn school bus wọn bá dé tó bá park, wọn ò bí bàbá ńlá ọkọ̀ kankan nígbà tí mọ́tò yẹn bá ti park tó ti gbé stop tó ti gbé jáde, wọn ò bí mọ́tò yẹn kọjá. Bó lè gan bí wọ́n lé olè gan lọ́wọ́ gan olè gan ó dúró, ẹni tó lè gan ó dúró káwọn ọmọ yẹn ó kọjá. Níbi tí òfin wà ní orílẹ̀-èdè Nàìjíríà dé
ní orílẹ̀-èdè Amẹ́ríkà tá wà ìdé ibi tó fi ń wà ń bídé Mọ́mí Ọládùnní olóyè olúwa God bless you ọkọjọ́ mẹ́ta mi tó wà níbí ìdé àwọn èèyàn máa ń respect but ní orílẹ̀-èdè tiwa táwa ti wá nílẹ̀ adúláwọ̀ a ò kí ń pa òfin àti ìlànà à ń tẹ̀lé mọ́ tí ò dẹ̀ dáa ẹnikẹ́ni tó bá ti lùgbàdì òfin wáyé tó jẹ́ wípé ẹ̀tọ́ ìjìyà tó tọ́ sí wáyé tí wọ́n ṣe kí fi jẹ́ Nàìjíríà tẹ́lẹ̀ rí kò dá àwọn òfin àwọn ẹ̀ka ètò ìdájọ́ wa gan àwọn gan mọ̀ ń ṣe rádaràda ètò ẹ̀ka ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń ṣe dáadáa Dr. Fẹ́mi Ọlálẹ́yẹ tá a rí gbogbo atrocity tó commit báyìí àti tó ṣe sí minor ìjìyàwó náà fi jẹ́ wọ́n padà filẹ̀ tó sápò Nàìjíríà ìwà tó wù tá a fojú rí gbogbo tó ṣe tá a fojú rí tá bá kó sídà 100 bàbá Ìjẹ̀ṣà ò tí kò dá 2 nínú atrocity tí máa yẹ commit yí minor tó ṣe fún ẹ tó yẹ kán fi ilẹ̀ ṣùgbọ́n wọ́n tó mọ̀yàn ó lọ rìn ìwà burúkú ni ẹni tí ò dá lórúkọ méjì kò dá ní jẹ́ ètò ẹ̀ka àdájọ́ wa àwọn náà ò ṣe dáadáa ṣé wàá rí ìjọba alágbádá tá à ń pariwo ìjọba alágbádá àwọn náà máa ń mọ̀ bó ṣe máa ń boycott fáwọn èèyàn tó bá ti jáwọn èèyàn tiwọn èyí tí kò àwọn àdánwò yẹn tó bá jẹ́ pé ordinary person ló dánwò gẹ́ẹ̀tì mi ordinary layman pẹ́ni tí ò jẹ́ nǹkan kan tó jẹ́ tálákà wá sí báyìí bí irú tiwa báyìí ẹni tí ò lókìkí ẹni tí ò mọ president ló bá dánwò ní tá à ń sọ ẹ̀kọ́ la mọ̀ sọ wọ́n ti lọ gbé ìwé òfin jáde wá ibẹ̀ ni wọ́n ti kà á kí ni òfin sọ irú ìjìyàwó ló yẹ kó tọ́ sí ẹni yẹn ìyẹn ni wọ́n fi jẹ́ nítorí ìjìyà tó wà tó máa tọ́ sí ẹni yẹn ìjìyà tó tọ́ sí irú ìwà yẹn ó le òun ló lè fi rí wípé àwọn àsáré humble ààrẹ tó swallow pride tó sáré apologize kó ló máa fi wá ṣẹ̀sín kò sí big deal bẹ́ẹ̀ tó o bá fẹ́ kọjá táwọn security personnel bá béèrè lọ́wọ́ ẹ pé àwọn fẹ́ check irú kan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa comply kò sí big deal bẹ́ẹ̀ àìmọye ìgbà ẹlò àwa tá a ṣe bí wọ́n mọ̀ ó dùn mí pé àwọn tó tiẹ̀ tó gun flight international tó ti gùn wọ́n ti ń gùn more than 40 years ago báwo ló tún wá ń ṣe irú nǹkan báyẹn èmi nǹkan wàá ra nǹkan báyìí wàá fẹ́ gbé wọlé báyìí wọ́n á trash ẹ̀ lójú ẹ̀ ni wọ́n á lò lè mú wọlé kò sí nǹkan tó máa ṣe ó padà sílé ni tó bá wù pé nǹkan tó ń trash yẹn pé ó máa jọ ẹ́ lójú ó wà important ju travel tó ń lọ yẹn padà sẹ́yìn kó lọ kó o dẹ̀ padà síbi tó bá mọ̀ ojú ń rí ẹ bèrè àmọye kan ẹlòmíì wá lójú ẹ̀ perfume olówó oje bí wọ́n máa trash ẹ̀ wọ́n láwọn ò fẹ́ kẹ́ gbé magí kọjá wọ́n bá lọ tú ẹrù ẹ̀ tó ní magí ń bẹ̀ ẹ̀gbọ́n mi ti ra magí náà bíi 10 rí ojú ẹ̀ lọ ṣe trash 10 àwọn tá a dẹ̀ tẹ̀lé dérí àpò àwa ti padà ń tiwa 10 ni wọ́n trash dànù lójú ẹ̀ nígbà tí ló ń ta sachet magí gbà náà bíi 300 ní sachet magí náà gbà yẹn 300 naira nígbà náà tó wálé 10 ni wọ́n trash lójú ẹ̀ nǹkan tó wá ti láwọn òfẹ́ náà nìyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí mo bẹ̀ wá nítorí tọlọ́run ọlọ́run á ṣe gbogbo àwa táwa Nàìjíríà tó wù wá ká travel out tá bá ti fẹ́ travel bí anywhere tá bá ti ń bọ̀ jẹ́ ká máa fi sọ́kàn wípé jẹ́ ká máa fi sọ́kàn wípé ibi tá à ń lọ yìí ibi tó ti ń bọ̀wọ̀ fòfin ni ẹ jẹ́ ká máa fi kọ́ra láti ilé
ẹ jẹ́ ká máa fi kọ́ra láti ilé Ọlọ́run á ràn wá lọ́wọ́. arábìnrin ṣe láàárọ̀ kù díẹ̀ káàtó tó bá yẹ pé a ti ń ṣerú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn ò tí ì máa gbé wá sórí social media ẹ jọ̀ọ́ kí wá ṣe ní ọkọ̀ bàálù nìkan ló yẹ ká ti máa pọ́nra wálé. Kódà bó bá fẹ́ wọ taxi bó bá fẹ́ wọ àwọn buses yẹn tó jẹ́ interstate ni o kó tẹ̀ jẹ́ pé ètò tiẹ̀ fẹ́ wọ̀ láti àdúgbò kan dé àdúgbò bó ṣe orí ọlọ́kadà ẹ jẹ́ ká máa pọ́nra wálé ká máa respect ara wa. ká máa pọ́nra wálé ìwọ tó bá bá kàdà tó máa ń lọ wọ́n máa ní kẹ́ ẹ gbé akoto kò sí kan tó máa dí ẹ lọ́wọ́ kí wọ́n gan máa ní helmet tiẹ̀ wàá ní akoto tiẹ̀ tó bá fẹ́ gbé tiwọn dé rí pé kò mọ́ disappear. Ó kò mọ̀ pé ẹni tó bá gbé wọ́n máa ní kó mú tiẹ̀ dání. Tó bá dénú mọ́tò tó bá sọ pé mẹ́ta ló ń gbé o ti mọ̀ pé mẹ́ta ni tó bá dẹ̀bẹ̀ kó gbé méjì máa sanwó ẹnìkan tó wà ń bẹ̀ kò sí wàhálà kò sí jà. Most especially àwọn kan sanra tó bá sanra ó máa gba seat èèyàn méjì wọ́n á gba space èèyàn méjì táwọn gan bá fẹ́ sit comfortable tẹ́ fẹ́ sit pé yes èmi náà mo wà comfortable bí mo ṣe jókòó yìí wọn ò fún mi pa conveniently èmi náà fẹ́ convenience kémi náà wà okay tó máa ní kẹ́ sanwó èèyàn méjì ẹ san because kò easy kí wọ́n tó sanra àjàkú jẹ́ pé èèyàn méjì ni ló sanra kẹ́ wá fún ẹnìkan tó tí ń rìn sàárín kẹ́ wá fún pa òun náà dẹ̀ fẹ́ sanwó mọ́tò àwọn kankan wà dé pé ẹ bèrè ẹ ti múra láti ilé dání kò dìgbà tí rúkọ̀ dọ́tọ̀ bá ní ẹ̀sùn mò ń sùn ẹlòmíì wá ní ẹ̀sùn mò ń sùn kò kúrò lójú kan. mọ́tò tẹ́ bá wọ̀ fún comfort nìyẹn jókòó kémi wà òkè wọn náà bá wọ tiẹ̀ tóbi tó jókòó sí owó kan náà ló fẹ́ san jókòó kó wà òkè everybody wà òkè mo bẹ̀ wá nítorí tọ́lọ́run jẹ́ ká máa comply. àwọn kankan wà téèyàn lè béèrè téèyàn lè overlook téèyàn lè má jẹ́ kó ṣẹlẹ̀. front seat with leg room yes ẹlòmíì wà ó lè jókòó sí front seat tó mọ̀ kó máa gbàyè dáadáa wàá jókòó. ìgbà míì dẹ́ máa ń wà tó bá lo fẹ́ jókòó tó bá mọ́ ọmọ dání tó bá lo fẹ́ jókòó síwájú pẹ̀lú ọmọ onímọ́tò lè sọ fún ẹ pé òun kì í gbọ́mọdé síwájú all right most especially àwọn tó máa ń travel yẹn mo rántí ní Nàìjíríà tó bá ti ń travel nígbà Christmas tá bá ti ń lọ village nígbà yẹn mọ́tò mi máa sọ pé òun kì í gbọ́mọdé síwájú o ní láti wá máa bá a jà pé dandandandan ìwọ àtọmọ ẹlẹ́fẹ́ jókòó síwájú ìwọ tó jẹ́ àgbàlagbà jókòó síbẹ̀. kí ló dé tààrọ̀ tó tà fẹ́ sọ ẹ̀ka tó wá lọ bá Alhaji Wasiu Ayinde ẹ mọ̀ ní bẹ́ẹ̀ ni pé mo yé Alhaji Wasiu Ayinde I'm one of his lover orin ẹni máa ń gbórin ẹ̀ dáadáa ṣùgbọ́n ìwà tí máa ń wù kì í ṣèwà tó dáa mi ò rí kankan tí mo lè kọ́pì lára Alhaji Wasiu Ayinde mi ò rí kò sí kankan tí mo lè kọ́pì lára Alhaji Wasiu Ayinde mi ò rí kọ́pì owó ló ní mi lè kọ́pì owó tó ní tọ́lọ́ lọ́ọ́ ló ń pe owó kò sí kankan tí mo lè kọ́pì lára Alhaji Wasiu Ayinde bẹ́ẹ̀ wọ́n ní pé àwọn náà àyìn tẹ́ tí wọ́n á jẹ́ Yorùbá tó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ tún bọ́ jáwúrà kí ló dé tẹ́ fi tẹ̀tẹ́lẹ̀ tẹ́ pàlàpàlàpà Alhaji Wasiu Ayinde mo kí ẹ kú oríire congratulations sir congratulations to you ẹ mo rí tọ́lọ̀ ṣe fún yín ṣe ní play yẹn tó bá crush orí yín ni 100 hospital lè gbà yín o I know about it very well airport mo ti ṣiṣẹ́ mo mọ̀ dáadáa mo dẹ̀ mú òfin tó wà nù kíyàn ní ẹ̀ plane mo mú òfin ṣùgbọ́n Nàìjíríà olówó ṣe gbogbo tẹ́lẹ̀ fi Nàìjíríà ṣe especially ilẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde fújì mi ẹ ti máa ń kílẹ̀mù airport mi ṣé ilẹ̀ tún ní airport mi ṣé ilẹ̀ tún ní airport fẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ lọ wo fún fídíò nǹkan tó ṣẹlẹ̀ lábùdá yẹn ẹ lọ wo ẹ wá fún fídíò ẹ kẹ́ wo Alhaji Wasiu Ayinde has delayed this flight to take off for good 30 minutes Alhaji Wasiu Ayinde delay flight yẹn ẹ lọ wá fún fídíò ẹ kẹ́ lọ wo
ọ̀kẹ́ lọ sọ́dọ̀ ọ̀dọ́ kí lórúkọ gẹ́ yìí Popsi ẹ lọ wo fún fídíò ẹ lọ́dọ̀ Gloria Popsi ẹ lọ Gloria Popsi ẹ lọ fún fídíò ẹ. Alhaji Wasiu Ayinde delay play yẹn for 30 minutes ẹgbẹ́ kọ́ Alhaji Wasiu Ayinde dúró sí o Alhaji Wasiu Ayinde dúró síwájú flight yẹn ni o pé this flight will not take off àfi tẹ́ bá gbé mu ẹ lọ wo fídíò iwájú ló ń dúró sí o tí flight yẹn bá fẹ́ fi reverse kó lọ sẹ́yìn kó wá turn kó yíwọ́ kó lẹ̀ Alhaji Wasiu Ayinde sá lọ sẹ́yìn á tún lọ block yẹ and you know this flight have a camera everywhere wọ́n rí báyìí sá lọ sẹ́yìn ẹ̀yìn Alhaji Wasiu Ayinde delay this plane for 30 minutes àwọn èèyàn náà kó sínú plane yẹn wọn ò kì í ṣe ẹranko náà ẹ̀yin tẹ́ ń support Alhaji Wasiu Ayinde mo lọ́ bá Alhaji Wasiu Ayinde náà jáde ọmọ ẹ̀ lọ́ọ̀yà ó yẹ kó sùn yẹn lẹ̀ sí ẹ̀pọ̀ sí court náà kó wá sọ òfin fún wa tó bá sọ pé bàbá ẹ̀ ní right kó tiẹ̀ dúró bí tó dúró sí yẹn Alhaji Wasiu Ayinde ó ní right kó dúró síbi tí plane wá yẹn ṣé ní plane bá ti start gbogbo ara plane yẹn ti di náà electric ní gbogbo ẹ̀ tó bá ti start kó fẹ́ gbéra ọ̀ ń tọ́ ṣẹ́kù ní ó fẹ́ ṣe tán yẹn ìdí ẹ̀ ọ̀jẹ́ kí yóò ní àwọn mo máa ń pa ẹ̀ náà I'm a staff of aviation yẹ fún ọmọdé ṣiṣẹ́ mi ò wọ bẹ̀ lásán wọn rí their course yẹn ni for good 2 years look at it look at it you see aviation Frankfurt International Airport can you see it aviation òfin ní náà Alhaji Wasiu Ayinde kò ní right láti gbé flash wọlé anything battles tó bá ti jẹ́ flash ọ̀yà ẹ̀lẹ́gbọ́ ọdún fly nínú plane wọ́n máa ní kẹ́ ẹ lọ gbé sí cargo wá kó sínú bag kọ́lẹ̀ tó kó sí bag gan wà á kọ́ di clear wọ́n máa check ẹ̀ wọ́n máa check ẹ̀ because this thing can explode anytime ó ṣẹlẹ̀ sí mi Nàìjíríà tí mo wá láti yìí àbúrò mi gbé mọ́tò mi jáde àbúrò mi wá ra just ordinary kí ló ń pè energy drink alágolo ó dẹ̀ fi sínú mọ́tò ó dẹ̀ bọ́ta ó dẹ̀ wine up pa òrùn wa mú òrùn yẹn mú títí ṣe bílí pé whisky yẹn ti hot ibi dashboard yẹn ló gbé drink yẹn sí kíní yẹn sport ó dẹ̀ fọ whisky mọ́tò mi dànù ó blow ó fọ whisky yẹn dànù kí ló dé Alhaji Wasiu Ayinde Fuji ni ẹ̀yin lẹ́ni Fuji wọ́n ti filẹ̀ fún yín náà ṣé ilẹ̀ tún ní airport ni I'm not surprised ẹni gbàgbé jáde gbà kan ní tẹni airport tó wà lẹ́kọ̀ọ́ onítàlá ẹ̀yin lẹ́ni ẹni tẹ́ ẹ bá ní kò ní jáde kò ní jáde ẹni tẹ́ ẹ bá ní kò ní wọlé tá a bá lò ní jáde ṣé ẹ ti fẹ́ lọ gba airport l'Abuja ni is it only you Alhaji Wasiu Ayinde bẹ́ẹ̀ kọ́ ọgbà ayé jọ ẹ fi kíní lẹ́jọ́ kan náà mi ò ní kankan báyìí tí mo kọ́pì lára yín ẹ ní jẹun èèyàn kan báyìí pé mo rí tó wù mí lára yín apart your music orin nìkan ni mo fi fẹ́ mi ò lè kí n má gbọ́ orin yín inú mọ́tò mi ni o inú ilé mi ni o I only listen with your music because the way you sing the way you sing ó jẹ́ kí n like orin yín the way you sing apart that ẹ ní kankan tí mo lè copy ayé gbọ́dọ̀ ti ti nìkan ni who are you to delay flight pé plane ò ní gbéra for good 30 minutes tó yẹ bá fẹ́ dodge ó fẹ́ rìbá sẹ́yìn àyà lọ block ẹ̀ lẹ́yìn pé kò ní lọ plane bá fẹ́ move síwájú Alhaji Wasiu Ayinde lọ dún síwájú ẹ̀ pé kò ní lọ àwọn staff yẹn àwọn workers jet yẹn wọ́n wá try wọ́n bá ìdí sọ̀rọ̀ wọ́n wá confuse Alhaji wọ́n wá try Alhaji Ayinde wọ́n wá dúpẹ́ fún Alhaji Wasiu Ayinde wọ́n wá fara dry kóòtù wájú ní flight yẹn wọ́n fẹ́ fi speed ó fẹ́ gbéra kó wọ́n tó di pé Alhaji máa lọ síwájú àbílẹ̀ lẹ́rìí kan tó ṣẹlẹ̀ yẹn Alhaji fẹ́ tó lọ block ẹ̀ lẹ́yìn torí bá Alhaji ni pé kí ni yẹn padà sẹ́yìn díẹ̀ ó fẹ́ sáré lọ sẹ́yìn mú ẹ̀ka fún síwájú ni stage yẹn Alhaji rí ó mọ̀ pé kò Alhaji fi bẹ̀rẹ̀ Alhaji tí pé bá yìí ti orí yẹn 100 hospital lè wò yí o 100 hospital lè wò yí congratulations mo kí yín ṣùgbọ́n ìní kẹ́kọ̀ọ́ Fuji yín yẹn oníkẹ́ ẹ máa dìmú Fuji mi airport Èkó ní ti yín ẹ bẹ́ẹ̀ lọ́gbà àtàbùdá ṣé wọ́n torí yín dálẹ̀ Yorùbá yín kí ló ṣe yín náà tẹ́ ṣe bálabàlà báyìí àwọn tó yẹ kó báyìí sọ̀rọ̀ ní báyìí sọ̀rọ̀ ọ̀rọ̀ you see I'm not like this ìbá sọ̀rọ̀ nígbà tó ṣe lára àtàlájì quality mo dúró tì yín kalẹ̀ àwọn èèyàn wá fún mi lóríṣiríṣi quality is my father I work for quality Ayinla for good 4 years mo ṣe fọlá àtàlájì quality Ayinla but òdodo yẹ èmi asọ bàtà quality Ayinla ṣe mo sọ wọn kí àlẹ quality Ayinla nǹkan tó ṣe òdá I don't do this màá sọ̀rọ̀ fún yín Alhaji Wasiu Ayinde ẹ bẹ̀rù kò sí nǹkan tó kẹ́ni ẹ lọ́jọ́ kan o ẹ ń pe Tinubu gbogbo ẹ tẹ́ máa ń dìbò lẹ́nu Yorùbá ẹ tẹ́ máa ti náwó ìsókè fi tẹ́ máa ti kẹ́ tẹ̀lé ẹ máa lu ọpọlọ yín Alhaji Wasiu Ayinde flash
fúláàsì láti gbé fúláàsì wọnú plane ṣe gbé omi rágọ́lìsì wọn àyè ká má gbé wọlé náà wọ́n dẹ̀ bílí pé àwọn staff yóò sọ wípé tẹ́ ẹ bá nídìí omi let them call scan water omi inú kẹ́kẹ́ gbé dání kẹ́ gbé wọlé ẹni fúláàsì ni omi wọn lómi ló wà nù ẹ̀ omi kíni omi lẹ́ ń rù kiri àbọ̀ ògolo kó tẹ̀ jọ́ mi lójú náà oníṣẹ̀ṣe nìyí ẹ lè mú bá ṣe wù yín nǹkan tó pé yín ni but ní ẹni ra ìkànnì bẹ́ẹ̀ di lè play òní gbéra Nàìjíríà government I gbọ́dọ̀ reverse Alhaji Wasiu Ayinde sí court ìmọ̀ face ẹgbẹ́ náà Alhaji dẹ̀ lọ́nbẹ̀ yẹn ó lọ ilé ó tún lọ sùn another playmate tún gbé Alhaji Wasiu Ayinde ẹ wọlé Yorùbá ọba ẹ pọ́ mọ ẹnìkan lásán ló dánrù kan yẹ̀ wò láti bẹ̀yẹ̀ ló máa gbẹ̀dẹ̀ kù jẹ́ president l'Abuja tó bá yẹ pé mi ni tó bá yẹ pé wọ ni bí ìwé ìlú tó kò jẹ́ ló dánrù kan tó ṣẹlẹ̀ ẹ wò kù jẹ́ president ló máa bá l'Abuja wọn àdìjọ́ lọ ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa ẹ̀yin ọlọ́pàá l'Abuja gbogbo ọ̀gá tẹ̀ ṣe wọ̀nyí ọlọ́wọ́ bì í tó dé pé tẹ̀sán bá ti bọ́ ọmọ olówó lẹ́sẹ̀ ọ̀sẹ̀ ọmọ tálíkà rẹ̀ tí mo ń yọ ẹ sọ fún mi it's a question tó bá jẹ́ ẹnìkan lásán ni ló dánù yẹn wò níbo ló máa wà báyìí á wà ní kùdé ẹ tẹ̀ tún rọ̀ pé ẹ sọ pé ó fẹ́ jẹ́ kí plane yóò crash ó fẹ́ kọ́ sáńtẹ̀sì plane kò bẹ̀rù life àwọn tó ti wà nù plane Alhaji Wasiu Ayinde bẹ̀rù life àwọn tó wà nù plane yẹn for Wasiu Ayinde to delay flight to take off for good 30 minutes Yorùbá ẹ sọ òdodo kò sí kankan ju pé wọ́n pa yín lọ kò dẹ̀ sẹ́ni tó lè pa yín say the truth tó bá dánwò ọba pẹ̀lú òyìnbó táwọn gbẹ́ yìí làwọn àjọ ti dárú ẹ̀wò ló ti dárú ẹ̀wò níbo kò ní gbà lẹ́dà 30 years torí ẹ̀mí èèyàn nìkan ó jọ wọn lójú ká tó wá ní pléènì flight tó kó èrò bíi 200 150 ẹ wá ní pé ó yẹ á lọ bẹ́ẹ̀ nílùú òyìnbó ṣèbọ́lá àti wá sílùú òyìnbó ṣé ẹ ní flash lọ́wọ́ Nàìjíríà ní airport lóyìnbó ó wá lóyún òyìnbó ẹ̀dẹ̀ máa láti airport tó máa ń bọ́lẹ̀ tó máa ń pìkì ẹ̀ tó máa dé ìlú òyìnbó àbí wọ́n fẹ́ máa lọ ìjà ẹni flash lọ́wọ́ Alhaji Wasiu Ayinde ṣé ẹ rí lọ́wọ́ ẹ̀rí ara kan tá à ń sọ fún yín nìyẹn kódà kó jẹ́ pé Nàìjíríà mú ìtàlá ẹ̀ àbábíjà ó fẹ́ lọ sí London ẹ̀ lè rí flash ẹ̀ lọ́wọ́ ẹ̀ flash ló fẹ́ gbé wọ̀ ṣé yẹ flash tó máa gbé pẹ̀lú flash kò náà ní dáwọ́ bẹ́ẹ̀ tó ní pé gbogbo ilẹ̀ Yorùbá ó ti dìbọ́wọ́ torí àwọn ló ń ṣèjọba ọlọ́wọ́ bí yín Bọ́lá Tinubu ọmọ yín nìyẹn ẹni tó gbé yín wọ bẹ́ẹ̀ ni mọ̀ pé godfather Wasiu Ayinde jẹ́ sí yín àbá Bọ́lá Ahmed Tinubu godfather yín nìyẹn ẹ pè ń kìlọ̀ tó ẹ pé play yẹn bá kó gé orí Alhaji kí nǹkan ṣe kò lè each Alhaji Alhaji survive ẹ ẹ̀yin wèrè wà tẹ kámẹ́rà ẹ mọ̀ béèrè justice for Wasiu Ayinde justice kí every one of you there. tó bá jẹ́ advanced country ni níbi tí ètò ti wà tí gbogbo nǹkan ti rí bó ṣe yẹ kó rí ibẹ̀ yẹn kọ́nà tí máa bá K1 sọ̀rọ̀ àwọn security wà nínú airport now tẹ́ bá fẹ́ engage èèyàn kò síbẹ̀ nìyẹn ṣe lè ṣagídí tó wọ́n máa move ẹnìyẹn kúrò níbi tí plane ti máa gbéra máyégò ní ẹ̀tọ́ kọ̀ọ̀kan bó ṣe lè wù kó mọ kán wà ní sport yẹn à ń bèlè tà sí kán wá dé level tí wọ́n máa lọ dúró síwájú aeroplane pé aeroplane ò ní gbéra what an absurdity at its peak kí ló ń ṣe níbẹ̀ yẹn. So the airline authorities, I think they have some questions to answer. Regarding Kobruku, that was very close, very close. Come on, come better. You got to answer call Alabama so now. Yeah, lórí àwọn airline authority. Then enter people lower gone K1 the ultimate. Baba ki le bá dé be ye. Ki le bá dé bí pé fẹ́ gbé ọtí wọnú aeroplane. Ṣé lè ṣe bẹ́ẹ̀ nílùú òyìnbó ni. Tí àwọn máa ń kàn take advantage ju bó ṣe yẹ lọ àbí ṣé agbára náà ló pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ṣé èèyàn lè mọ̀ tó bẹ́ẹ̀ yẹn everybody mọ̀ you are an international guy now ẹ̀ ń ṣe lókì ibo lẹ ti lè dánwò lágbàáyé lẹ máa sọ pé ẹ fẹ́ gbé ọtí ẹ rántí sínú flash yìí lẹ máa ń gbé kiri yẹn ṣé everybody mọ̀ bó ṣe ń lọ ni then media boy yín tó ń release ìsọkúsọ jáde ẹ sàkẹ́ o Máyégún ẹ sàkẹ́ yín ò mọṣẹ́ kankan rárá ẹ jẹ́ lọ wẹ́n tó competent ó lómi lẹ rọ sínú flask ẹ gbọ́ ẹ̀yin náà ẹ dáhùn question yẹn ẹ̀yin rọ omi sínú flask omi lẹ̀ ń gbé kiri kò sómi nínú plane ẹ̀yin gbogbogbòrò kiri at your age at your status àwọn kọ́kọ́ wà tẹ́ di jùlọ náà ẹ̀yin nìkan náà ni ẹ̀yin lè rí odidi Ọọ̀ni of Ifẹ̀ ọba tó ń gbé ọba mi ní occasion ẹ̀ ń bá Ọọ̀ni bọ̀wọ̀ ẹ̀ ń bá Ọọ̀ni dọ́gba ẹ̀yin náà lè bú gbogbo àwọn àfà
níjọ́sí ẹ̀yin náà lẹ fún cameraman kan lábàrà lórí stage yín ẹ̀yin náà ni ẹ̀yin ni wọ́n tún pọ́n yín lé wọ́n tún sọ pé kẹ́ apologize sáwọn àfáà yẹn bàbá oníkíjìpá ẹ tún ta bàbá yẹn lábùkù ìgbéraga náà ni you're just too pompous for my liking àwọn èèyàn dẹ́ẹ̀dẹ́ fẹ́ orin yín èmi gan 24/7 orin yín ni mò ń gbọ́ fan orin yín ni mi I'm not your fan you are not a good role model to me láti pè ní fan níbo ìwà iná ni and you are close to 70 Mayegun you are close to 70 Ọlọ́run ẹ̀kan jọlá nǹkan tó pọ̀ ni gbogbo wa yìí ẹja lọ fi sílẹ̀ ẹ lọ fi gbogbo wa yìí sílẹ̀ o legacy náà ló má ta o ṣé legacy tẹ́fẹ́ fi sílẹ̀ nìyẹn legacy tẹ́fẹ́ fi sílẹ̀ nìyẹn and ní industry tẹ́wà yẹn ní Fuji music industry tẹ́wà yẹn ọlá èèyàn kan lè ń jẹ ọlá èèyàn kan ẹni yẹn ò dẹ̀ mọ̀ ẹni yẹn rò pé àwọn ń jọlá yín ni torí ẹ̀ náà fi ń forí balẹ̀ fún ilé mẹ́wàá ẹni yẹn ò mọ bó ṣe tó Ọlọ́run dẹ̀ jẹ́ kí wọ́n mọ báwọn ṣe tó láyé Àlàbí tó yẹ pé tí bá rí Paso lẹ́niwíẹ̀ kí n rí wọn lọ́ọ̀kan máa dìde tán fún Paso ni respect wà lára Paso ń ṣe kékeré àbóṣùpá àbí Màláíkà àbí ẹ̀yin ọ̀dà Fuji music ṣá ẹ̀yin nìkan náà ni it's just pompous bẹ́ẹ̀ yẹn jẹ́ sí bàbá Collington nìyẹn kí ló dé Fuji mi là ń gbọ́ náà ṣebí Fuji lẹ sọ pé ẹni a mọ̀ pé gbogbo àwọn yòókù yá Fuji lọ́wọ́ yín ni ẹ̀ dẹ̀ máa sọ iye tí wọ́n á fi san àbí Fuji mi gbogbo àwọn Paso Òṣùpá yẹn wọ́n wá yá Fuji lọ́wọ́ tí yín ni àbí tí Fuji ṣe jẹ́ Fuji yín là ń gbọ́ kò dé wọ́n kálukú dẹ̀ ti fi yín lẹ̀ sáàyè yín sìn so tó bá jẹ́ Fuji yín ṣé airport náà tó jẹ́ airport mi àbí aeroplane tó ti di aeroplane mi I'm telling you tó bá jẹ́ lu gidi ni jail lè máa wà by this time jail wọn nìyẹn bá release yín jail lè máa gbàlè court ẹ̀yẹn wá ṣe bẹ́ẹ̀ ní UK bí báyìí ọ̀kẹ́ lọ sí America kẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ọ̀ Canada jail lè máa gbàlè court and you know you dare not tẹ́yìn bá ń travel ṣe ẹ̀ǹgbẹ́ flask jakujaku yẹn dání tẹ́ bá rògógóró síbẹ̀ wọ́n tún wá ń bá yín sọ wọ́n appeal sí yín ẹ̀ tún da ọtí sí kan náà àwọn airport officials yẹn ẹ̀ tún da ọtí sí lára they release a statement now wọ́n ní ẹ̀ tún da ọtí sí ẹ̀ lára what the arrogance irú arrogance wo nìyẹn ẹ jẹ́ ṣe sùúrù ẹ̀kọ́ gbóná ń fẹ́ sùúrù ẹ̀kọ́ gbóná ó ń fẹ́ sùúrù ẹ wo national embarrassment ẹ fúnra yín national embarrassment yàtọ̀ sí pé embarrass ara yín ẹ tún embarrass àwa gan ẹ tún embarrass àwọn ọmọ Yorùbá gan because you are Mayegun of Yorùbá land ibi tó bá tutù níbi tí peace tranquility bá wà lóde ẹ̀kan tí máa bá Mayegun ti yín nìyẹn you are too pompous arrogant ẹ bá dẹ̀ máa gbọ́rọ̀ kalẹ̀ náà kò sẹ́ńdẹ́ lè tàbùkù ẹ̀ kò sẹ́ńdẹ́ lè bú kò sẹ́ńdẹ́ lè sọ̀rọ̀ sí kí wàá ló le tó mẹ́yẹn ẹ jẹ́ máa lọ dúpẹ́ lọ́wọ́ Paso ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Paso àpọ́nlé tí Paso fún yín ni o olóṣì ń fún yín níyì ní industry yẹn ẹ máa lọ dúpẹ́ lọ́wọ́ Paso ò mọ iye ara wọn ni o wọn ò mọ iye ara wọn àtọ́ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó mọ iye ara wọn so ẹ̀yin ni èèyàn kó máa dìde ló máa ní role model òun ní Wasiu ẹ̀kọ́ gbóná ó ń fẹ́ sùúrù anyway investigation ti ń lọ náà mo dẹ̀ pray pé kí òfin take a course mo pray kó òfin take a course bóyá ẹ̀ lè dẹ́rùn rẹ̀ wò wọ́n láṣà. My name is Aki. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wasiu Ayinde. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.